أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب. ilẹ̀kùn tí wọ́n sílẹ̀ yẹn lọ pàdé. كن في الدنيا كأنك غريب. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní èmi pẹ̀lú ẹ jẹ́ ká máa lògbé sí ayé bíi àjòjì. Má máa ṣe bí ìgbà pé gbogbo ayé ọwọ́ ẹ ló wà. Àfáàdẹ̀ ní nàdá máa tù yàwó mi wà nàdá máa tù sànàtì. Nàdá máa tù wúmúrí wà nàdá máa tù ṣẹ̀rímàdà. Nàdá máa tù wúmúrí wà nàdá máa tù ṣẹ̀rímàdà. Nàdá máa tù yàwó mi àbámọ̀ ọjọ́ kan àbámọ̀ ni o. Wọ́n nàdá máa tù sànàtì àbámọ̀ ọdún kan àbámọ̀ ni o. Nàdá máa tù ọmúrin àbámọ̀ inú sẹ̀mí ayé àbámọ̀ ni o. Wọ́n nàdá máa tù ṣẹ̀rímàdà àbámọ̀ gbére àbámọ̀ ni àtẹ̀mí àtẹ̀yìn àní kábàámọ̀ burú. Tuntun ti ṣẹlẹ̀ o. Èyí tí mo gbé dé lálẹ́ yìí wàláhì tàláhì èmi ò rírú ẹ̀ rí. Ẹ jẹ́ bá mi share prógámù ìtorí ìtọ́lọ́hun. Ọ̀rọ̀ èyí tí mo gbé wá lálẹ́ yìí èmi ò tí ì rírú rẹ̀ rí. Bí irú rẹ̀ bá wá ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà sọ. Tó àbá tí ì sọ tètè ṣe kó gbégbèsè lórí ẹ̀. Ẹ jẹ́ bá mi share rẹ̀. Ẹnìkan ló fi iṣẹ́ ńlá ìran mi. Mi gbọ́rú rẹ̀ rí, mi dẹ̀ rírú ẹ̀ rí. Èmi ọmọ yìí pé ẹni àwọn tí ètò láròjinlẹ̀ tó ń bẹ lábẹ́ sánmà tó tó báyìí. Conscience ẹ̀rí ọkàn. Prince Ajao Ọpẹ́yẹmí Abdulrasaq bàbá wa àgbà nílùú Ìlọrin àbúrò ní sẹ́yìn. Bàbá tó dé Mutmain àbí ẹ jẹ́ bá mi share prógámù yìí. Èyí tí mo gbé wá yìí èmi pásánà mi tí ìrírú rẹ̀ rí kódà mi tí ìgbọ́rú ẹ̀ rí. A sì ní ìlànà náà sì tẹ̀sítà bídì kúlù báhùnmù fàtọ́lá mọ̀sítà bàdàlẹ̀ ìnsán. Ẹ gbọ́ ẹ má jẹ́ kí dáadáa oṣù wá ń ṣiṣẹ́ máa ṣe dáadáa lọ. Ọ̀rọ̀ tó jáde ọ̀rọ̀ dáadáa ni o. Mr. Fẹ́mi Akẹ́jù arákùnrin kan wà Mr. Fẹ́mi Akẹ́jù òní ń wá olóore rẹ̀. Mr. Fẹ́mi jàre Akẹ́jù ó ń wá olóore rẹ̀. Ẹ jẹ́ bá mi share prógámù yìí kó káàkiri àgbáńlá ayé. Mr. Fẹ́mi Akẹ́jù láti Amẹ́ríkà ó ń wá olóore rẹ̀. Ẹ wà ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ tá a sọ pé má gbàgbé olóore. Mr. Fẹ́mi Akẹ́jù àti Rọ́mọkẹ́ wọ́n jọ pàdé ní Ìrépolì. Mr. Fẹ́mi Akẹ́jù àti Rọ́mọkẹ́ wọ́n jọ pàdé ní Ìrépolì. Rọ́mọkẹ́ yìí ọmọ Ìkirè ni. Mr. Fẹ́mi gọ̀ǹkì sọ pé nígbà náà ìyá tó bí Rọ́mọkẹ́ yìí ọtí nìyá yìí ń tà. Ọ̀rọ̀ 2002/2003. Ẹ gbọ́ Mr. Fẹ́mi Akẹ́jù bàbá yìí lọ sí Ìrépolì ní 2002/2003 àti Rọ́mọkẹ́ yìí jẹ́ ọmọ bíbí ìlú Ìkirè tèmi dẹ̀ jẹ́ ọmọ Ìkirè. Àmọ́ Mr. Fẹ́mi ti gbàgbé sọ́nẹ̀mù bàbá arábìnrin yìí.
àmọ́ wọ́n rántí pé ọtí nìyá rẹ̀ ń tà. Mr. Fẹ́mi wá ní Rọ́mọkẹ́ yìí ó wà nínú ẹni tọ́lọ̀ ń lò fún àwọn láti ní àṣeyọrí ní Ìrẹ́pọ̀lì ní skul. Rọ́mọkẹ́ yìí ṣe dáadáa pẹ̀lú Mr. Fẹ́mi débi pé Rọ́mọkẹ́ ní sanwó sùkú arákùnrin yìí. Mr. Fẹ́mi sọ débi pé ó tó didi ijọ́ kan tí Rọ́mọkẹ́ ní kó wọn lọ bá ẹ̀gbẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ láti Ìrẹ́pọ̀lì tọ́dẹ̀ lọ gbowó wá sẹ́mi pé kò tí ì sí 100 ní gbogbo ìgbà náà. Ẹ jẹ́ bá mi sí à prógámù yìí kò tí ì sí 100 ní gbogbo ìgbà náà. Fẹ́mi Akẹ́jù wá ń wá Rọ́mọkẹ́ ó ní Rọ́mọkẹ́ yìí olóore òun ni. Mr. Fẹ́mi ti torí Rọ́mọkẹ́ wá sí Nàìjíríà lẹ́ẹ̀mẹ́ta kódà tó lòun wọ̀ ní ìlú Ìkirè láti máa wà mọ́ Rọ́mọkẹ́ ẹ̀ẹ̀mọye Rọ́mọkẹ́ tí ń bẹ́ ń Ìkirè ni. Sẹ́lú Ìkirè wá kéré lábẹ́ ẹsẹ̀ mọ̀ ni. Ẹjọ́ torí tọ́lá ẹ bá mi sí à prógámù yìí. Ọmọlára Yusuf. Ẹ gbọ́ Mr. Fẹ́mi Akẹ́jù wọ́n láwọn fẹ́ ṣẹ̀ṣẹ̀ fún Rọ́mọkẹ́. Masali kauribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa Ṣádáli kàfà. Olúwa lòun máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Máṣádáli kàpárìbáyà kàṣáìdáyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni, òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó, òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí
ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Mr. Fẹ́mi Akẹ́jù ló ń fẹ́ ṣẹ̀ṣẹ̀ fún Rọ́mọkẹ́ wípé torí gbogbo ohun tó ń dà lónìí, ohun tó ń jẹ́ lónìí, àṣeyọrí Rọ́mọkẹ́ ìwà ń bẹ. Àmọ́ Mr. Fẹ́mi wá Rọ́mọkẹ́ o láti 2002/2003 ni wọ́n ti fojú kẹra kẹ́yìn. 2002/2003 2002/2003 ni wọ́n ti fojú kẹra kẹ́yìn. Ẹ wo àròjinlẹ̀, irú rẹ̀ ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà, ṣó o ronú débẹ̀? Irú rẹ̀ ń bẹ lọ́dọ̀ tí náà, ṣe é ronú débẹ̀? Á sì ní ìlànà nọ́ọ̀sì, wọ́n lè ṣe dáadáa sọ́dọ̀ àwọn èèyàn. Ọlọ́run ládèédé àkókò yìí, Ọlọ́run ò jẹ́ kí Mr. Fẹ́mi Akẹ́jù orí Rọ́mọkẹ́ o, torí Rọ́mọkẹ́ ti ṣàṣẹ́lẹ̀ oore, ó ti pọn mí ládòǹgbẹ. Ọlọ́run jẹ́ kárábìnrin orí mu. Ẹni ọba Rọ́mọkẹ́, ó lọ sí Ìrépolì, ìyá rẹ̀ ń ta ọtí nígbà náà. Fẹ́mi lóhun ọmọ bóyá ìyá yìí sì tún ń tọ́tí dì sí i àbí ìyá rẹ̀ ọ̀tọ́tí mọ́. Ọlọ́run ò wallahu mukhriju ma kuntum taktumun. Gbogbo tó bá pamọ́ pátápátá Ọlọ́run á máa mú jáde. Ọlọ́run wọlá àṣẹ́lẹ̀ tí Rọ́mọkẹ́ ṣe, ó ti ṣiṣẹ́lẹ̀, oúnjẹ rẹ̀ ti dé, ó ti ṣe wàhálà ẹ̀sẹ̀, wàhálà rẹ̀ ti dé. Ẹni ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ṣẹ̀ ń wá kiri. Mr. Fẹ́mi Akẹ́jù ló ń ti wá Nàìjíríà nítorí Rọ́mọkẹ́ lẹ́ẹ̀mẹ́ta tó dẹ̀ káàkiri gbogbo ìlú kiri, òun ò rí o. Ọlọ́run ò bá ní wá Rọ́mọkẹ́ jáde, ọmọ kiri ní 2002/2003 wọ́n jọ wà ní skul ní Ìrépolì. Mr. Fẹ́mi Akẹ́jù dẹ̀ fẹ́ ṣẹ̀ṣẹ̀ oore fún Rọ́mọkẹ́. Ọmọ bíbí ìlú Ìkirè ní Rọ́mọkẹ́. Gbogbo 2002/2003 ọtí nìyá rẹ̀ ń tà ńgbà náà, bóyá ìyá rẹ̀ sì ń tà dì sí i. Mr. Fẹ́mi ló wọ̀ ọmọ sẹ́mi pàwọn náà lè dáhùn, ọmọ Ìkirè dẹni. Ọlọ́run ò wọlé abó ṣe tó. Bẹ́ẹ̀ ni bóyá Rọ́mọkẹ́ náà ti ń wá, ẹjọ́ ẹnikẹ́ni tó bá rí Rọ́mọkẹ́ ni mo ní kó pe nọ́mbà mi. Mi ìfẹ́ fi nọ́mbà Fẹ́mi lẹ̀, kọ́ má jẹ́ pé àdàmọ̀dì Rọ́mọkẹ́ ni ọmọ pe Fẹ́mi, kó rí ọmọ tó dìbì, kẹ́ni ẹlẹ́ni ọmọ tó lọ bọ́wọ́.
Rọ́mọkẹ́ tó sáfù ní Ìrẹ́pọ̀lì ní 2002-2003 Fẹ́mi ń wọ́ o Fẹ́mi ní kì í ṣe ti fífẹ́ o ó fẹ́ ṣẹjọ́ dáadáa Ọlọ́run kò sí alẹ́ lóore kò sí alẹ́ tí ọmọ sóore kọ́lọ́ dẹ̀ sí alẹ́ tí ọmọ yóore Mr. Fẹ́mi Akẹ́jù fẹ́ ṣẹ̀ṣẹ̀ dáadáa fún Rọ́mọkẹ́ ó fẹ́ ṣẹ̀ṣẹ̀ wàhálà tí Rọ́mọkẹ́ sọ lórí ẹ̀ ó fẹ́ ṣẹ̀ṣẹ̀ ìyà tí Rọ́mọkẹ́ jẹ lórí ẹ̀ ó ní Rọ́mọkẹ́ lọ sanwó skul Mr. Fẹ́mi tó ní resort tóun ń lò nílùú èbó báyìí lọ́wọ́lọ́wọ́ yìí Rọ́mọkẹ́ lọ rán òun ọ̀sẹ̀wò lẹ́kọ̀ọ́ ní Abidjan Rọ́mọkẹ́ lọ sí resort yìí dẹ̀ ní Fẹ́mi ń lò tí fi ń sayé ẹ̀. Àwọn bẹ́ẹ̀ni Mo Bank àbúrò ní sẹ́yìn ìní ọjà ìfẹ́ fi nọ́mbà Fẹ́mi lẹ̀ àmì ilé fi nọ́mbà Fẹ́mi lẹ̀ ó dá Rọ́mọkẹ́ mọ́ tẹ́nìkẹ́ bá pè mí tó lò ní Rọ́mọkẹ́ màá ní ó kọ́kọ́ sẹ́ndì fọ́tò ẹ̀ sí mi Fẹ́mi dá Rọ́mọkẹ́ tí ń wá mọ̀ àmọ́ gbogbo àkóògbà náà kò sí 100 Àlàdé Òwò nọ́ọ̀kì àtẹnásọ́bẹ̀ ní bẹ́ngbà náà èèyàn mélòó gan ló ní láì nígbà náà láì tẹ́mi gẹ́gẹ́ ra láì mi mọ́ra ní 30,000 MTN láì mi 30,000 mọ́ra. Àmì iná Ọlájí Marufdin àbú ọlọ́wọ́ bá ń dájú lórí tí náà ẹjọ́ Mr. Fẹ́mi Akẹ́jù ń wá Rọ́mọkẹ́ o Rọ́mọkẹ́ ọ̀daràn o Rọ́mọkẹ́ olùjìbìtì o. Thank you ṣíṣe barista rẹ ni àbúrò ní ṣe Mr. Fẹ́mi ọlọ́wọ́ bá ń dúró tí ọlá nẹ́bà Muhammad. Àmọ̀rí ìyá dáadáa àbúrò ní sẹ́yìn. Yes, bàbá ọlọ́kọ̀ tuntun àwa nìyẹn ọkọ̀ Tágbàlá Gabriel bá fẹ́ ra mọ́tò fún mi ṣé Corolla ni ó wà rà fún mi àbí sẹ̀lẹ̀ tẹ̀yìn ni Àgbàlá Gabriel ra Corolla fún mi. Umul Mubarak mo rí àyà yín mo rí àyà yín sẹ́ mo rí àyà yín kí lẹ fẹ́ fàyọ àti kí tún ni àti kí tún ni ó yẹ kí ẹ lu àyà yín náà bẹ́ẹ̀ bá ń lọ Mẹ́kà kò yẹ kí ẹ wọ bàálù torí àwọn ẹjẹ̀dì tí ó dìrẹ́fù lè jẹ́ pé kírísítẹ́nì ni wọ́n dey play. Abibuli ayi kamatu ibuli nafsik tanabi wimbola bisi abadisi anabi owulo sallallahu alaihi wasallam torí náà gbogbo ẹ̀yin olóríire ẹjọ Rọ́mọkẹ́ àwa Rọ́mọkẹ́ Mr. Fẹ́mi wá Fẹ́mi Akẹ́jù Mr. Fẹ́mi ní tí Rọ́mọkẹ́ bá ti gbọ́ Fẹ́mi Akẹ́jù yóò ti mọ̀ pé arákùnrin rẹ̀ ó ti sẹ̀sùn oore o kò sẹ́ni tí ò lè wúlò fún yẹn tí Tágbàlá Gabriel bá fẹ́ ra mọ́tò fún mi kì í ṣe Corolla ni ó rà fún mi ẹ jẹ́ n sọ fún yín ẹ gbọ́ ó sì máa tó dé ẹ kàn fẹ́
Àgbàlá Gabriel ọ̀ra ọkọ̀ fún mi kó sì tó parí ni. Ó mú ni Mubarak tá a bá ti délé kékájú wá tu bóyá kọ wá bá mi kiri. Bóyá kọ wá bá mi ní kiri. Tó bá wá mọ̀ túmọ̀ rẹ̀ tó ní bọ́ tú lọ padà gbé bá àfa rẹ̀ kò ní ọbọ̀ tú. Sọ ti gbọ́. Àbíbúlé àyè kà má tu. Ó mú ni Mubarak sọ gbàgbé pa ní mọ́sí ó wá mọ̀ sùn ní Al-Qur'ani ni. Láàyè kẹ́nu Kùránì ni ẹ máa para yín. Nígbà yẹn Al-Qur'ani ẹ máa para yín mẹ́ ẹ máa bára yín sọ̀rọ̀ ni. Màánà yáàni ìtumọ̀ méjì ni kọ́tìlù. Àyè kan wọ́n tún kọ́tìlù sí pé ẹ máa para yín. Àyè kan wọ́n tún kọ́tìlù sí pé ẹ máa bára yín jà. Àyè kan Kùránì ni ẹ máa para yín. Sáyé táwọn ni ó tó wọn pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. Ó mú ni Mubarak tó bá wí yìí fún ìta ńlò yìí. Àwọn tí ń ṣe wọ́n ṣe Kìrìsìtẹ́nì wọ́n ṣe Mùsùlùmí. Kò yẹ kí kẹ̀kẹ́ nu yóò tẹ fóun. Kẹ̀kẹ́ nu yìí kò yẹ kẹ́ ẹ tẹ fóun. Ẹ̀yin tẹ́ bá criticize. Kìrìsìtẹ́nì kọ́ ló ṣe fóun. Mùsùlùmí kọ́ ló ṣe. Àwọn tí ẹ sí òtí ẹ̀ mọ̀ pé nìkan bẹ tí ìjọ lọ́hùn. Ó mú ni Mubarak. Àwọn tí ẹ ṣe fún ọmọ pé nìkan bẹ tí ìjọ lọ́hùn. Tó bá fi wọ́n jàǹfààní ẹ̀ lọ tanná sí rẹ̀ lójú kí wọ́n náà lọ ṣe live. Ṣé wọ́n mú ni Mubarak tanná sí rẹ̀ lójú kọ́ lọ ṣe live. Aliyeste wíyà lẹ́dínà yà lámúnà wọ́n lẹ́dínà láyà lámúnà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ó wà live ó wà nú ayé di àkókò tá a wà yìí. Wọ́n á tún sọ Kùránì tó tó mé kalẹ̀ fún Ọlọ́run tó bá sọ̀rọ̀. Ṣebí ọ̀rọ̀ náà ní Al-Qur'an. Wẹ́dà tí ń ṣẹlẹ̀ láàkó tá a wà yìí. Tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí bá ń bẹ láyé ọba tó ní ó tún sọ àyà mé kalẹ̀ fún. Wo ọ̀gbẹ́ni mi máa sọ ọmọ kéwù. Àáfà àtọ́mọ̀ máa ti ń ṣe ni mí. Mo ti ń lo ìgbésí ayé ọjọ́ tó pẹ́ ni. Ilé àkọ́kọ́ tọ́lọ̀ ń kọ́kọ́ fún mi yá 2000 mọ́ra lẹ́bẹ̀ yọkù nínú ọjọ́ orí rẹ̀. Ṣé wọ́n ti bí ẹ ń gbà náà? Yá ń pẹ́yìn àkọ́kọ́ mọ́ra lẹ́lẹ́ mi àkọ́kọ́ ní 12,000 ẹgbẹ̀rún 12,000. 12,000. Yọkù nínú ọjọ́ orí ẹ. Ẹ̀yà kí dání tẹ́ a ní àdàtúlẹ̀ àlì. Al-Qur'ani kọ́ wa àdìsí kọ́ wa ní àdàtúlẹ̀ àlì. Àdàtúlẹ̀ bìláàdì. Àdàtú jìránì. Máa wá nẹ́bà mi kiri. Ó mú ni Mubarak. Máa wá nẹ́bà mi kiri. Nẹ́bà mi ò mú. WhatsApp nẹ́bà mi gẹ́gẹ́ lórí péjì ni. Ẹ̀yin èèyàn bá rí ẹsẹ̀ nínú. Èyí tí mo torí ẹ̀ wá. Ó ní pé Mr. Fẹ́mi Akẹ́jù òun wá Rọ́mọkẹ́. Ó dẹ̀ fẹ́ ṣẹ̀ṣẹ̀ dáadáa fún Rọ́mọkẹ́. Ẹ̀wọ́dún tí Rọ́mọkẹ́ ti ṣe ń tó ṣe fún Fẹ́mi. Gbogbo yẹn là ń bá yín sọ ẹ̀wí yẹmọyẹmọ. Kùránì ní ká ẹ má bá Kìrìsìtẹ́nì ṣe. Irú Kìrìsìtẹ́nì wo? Nísí wọ́n mọ̀ sùúta ní ẹ̀yìn orí ibi tí Kùránì ti ní fàtẹ́sì mú bí abúlé láì. Gbogbo yín pátá ẹ̀ ṣera yín lọ́kàn ẹ̀rọ àyà yẹn tú. Àyà wàhálà yóò tẹ̀lé mọ́ tú kiri. Kùránì ní ẹ̀ṣọ́ra wọn lọ́kàn. Ẹ jọ mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo tí ń jẹ́ yín Mùsùlùmí. Ẹ̀yin alákatakítí bíi tí ń pè wá. Àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì ṣé bàbá àtìyá wa yàtọ̀ ni? Ṣé bí Ádámù àti Éfà náà nípìnlẹ̀ wa? Nísìta bẹ̀rẹ̀ prógámù yìí, wàláhì tàláhì rọ́bùlì káàbà. After àgbà tí mo lọ ọ̀dọ̀ Àgbàlá Gabriel, tó fẹ́ sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín di wèrè yìí. Ẹ bá fẹ́ ya wèrè torí mi kọ́ ya wèrè. My life is for me, your life is for you. My life is for me, your life is for you. Nothing concern me
about your life. Nothing concern you about my life. Leave me alone. Ẹnu ṣe mọ́ náà yìí, wàláì tàláì rọ́bùlì kábà, ọmọ mùsùlùmí méjì ló tún ti padà títí kírun. Ó ní ìsìn àtiwẹ̀ ẹ̀yìn àfa àwọn, ó ti sú òun, wọ́n ló ti sú àwọn, òun ò lọ ṣọ́ọ̀ṣì lóòótọ́ o, òun ò sì kírun. Ó ní àmọ́ aláàjì kọ́mọdù pẹ̀lú ètò ẹ̀sẹ̀ yìí, òun wá padà máa kírun. Torí pé àwọn tóun bá ṣiṣẹ́ kìrìsìtẹ́nì ni wọ́n. Àmọ́ àbá iná máa sọ pé má ṣe báyìí pẹ̀lú kìrìsìtẹ́nì, má ṣe gbá, má ṣàwo. Torí náà, ẹjọ́ tí mo torí ẹ̀ wá nìyẹn, Mr. Fẹ́mi Akẹ́jù ń wá Rọ́mọkẹ́ o. Rọ́mọkẹ́ ìdẹ̀jẹ̀ ọmọ bíbí ìlú Ìkirè. Wọ́n jọ pàdé ní 2002-2003 ní Ìrépolì. Gbogbo àkókò gbà náà Mr. Fẹ́mi ní ọtí ní ìyá Rọ́mọkẹ́ yìí ń tà. Ojú òní tì wá. Gbogbo ẹ̀yin tẹ́ kọ́ńgàtì mi ọlọ́ọ̀bá fi dáadáa kí ẹ̀yin náà o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ para yín torí me and Agbala Gabriel one love. Tágbàlá Gabriel bá jẹ́ fámìlì mi, tó bá jí ọmọ ìyá mi àbọ̀mọ bàbá mi, ẹjọ́ ṣé máa kọ̀ lẹ́bi ni? Ṣé Kùránì ní akọ̀ wọ́n lẹ́bi ni? Àbọ̀ ní kájọ bára wa sọ̀rọ̀ Ọlọ́run. Ṣé Kùránì ní akọ̀ lẹ́bi ni? Àlùkùránì gẹ́gẹ́ tó jẹ́ wáàsí, àwọn wo ni Ọlọ́run ní ká fi Kùránì bá sọ̀rọ̀ Ọlọ́run? Ṣé bẹ́ni tí ò yé ni? Ṣé bẹ́ni tí ọmọ ni? Ṣé ní oríire níbí ni? Ẹjẹ Tágbàlá Gabriel bá fẹ́ ra ọkọ̀ mi wà láì kò lè, bọ́ bá ra Corolla fún mi kí ẹ sọ pé Àgbàlá Corolla ń sọkọ̀ tó lè ra fún mi. Kí ni problem yín? Ya 2000 mo ti ra lẹ́lẹ́. Sẹ́ni kẹ́dẹ̀ lọ́rọ̀ àbò mi. Mo sì ra lẹ́lẹ́ mi ní 2000, mo rà ní 12,000 naira, ẹgbẹ̀rún 12. Mo dẹ̀ lọ ọmọ kan 2005 Kristẹni ló rán mi. Ọya 2005 mo kọ́ fojú kan ní Ọlọ́run. Èyí tí ń bẹ lẹ́nu mi ya 2005 mo ti ṣe yọ kúrò nínú ọjọ́ orí ẹ. Kí ló dé tí ò lè tẹ́ sọ di líle? Kristẹni ti fọmọ sọ́dọ̀ mi tí mo sì kọ́ kí ó tó dà fà. Tí bàbá ẹ̀ dẹ̀ ní kọ́ máa ṣe mùsùlùmí tiẹ̀. Èyí tó kù láti ṣẹnu. Mi tí ìlú ọmọ kàngbà náà, ọ̀nà àfa àkọ́ máa dùn. Ọmọ yìí ló ń láìkì ìṣesí yín. Ó ló ń fẹ́ kéwú. Bàbá yìí tó jẹ́ Kristẹni dẹ̀ rìlíìsì ọmọ ẹ̀. Ọmọ yẹn dẹ̀ dà fà. Èmi làáfà rẹ̀ tí mo kọ́ kéwú. Ìṣesí tàbí báyẹn sí ẹ̀ ní. Ìṣe tàbí bára àdúgbò sí ẹ̀ ní. Ọwọ́ ọ̀tá ni kọ́kọ́rọ́ àlìjẹ́nẹ̀gẹ́ wà. Ọwọ́ ọ̀tá ni kọ́kọ́rọ́ ọ̀nẹ́ wà. Àlùkùránì Olúwa gẹ́ni fàṣákìrì ẹ̀nẹ́fà àti sìkìrì. Ṣẹ̀yẹ́ sàkárù mọ́ ń yà sá. Wọ̀nyá tàjà nẹ́bù alẹ́ àsìkò. Àmì jàre. Akẹ́sọ́ gbogbo ẹ̀dí wàhálà. Facebook. Kírísítẹ́nì ló kírẹ́tì Facebook. Gbogbo àfa àtọ́ba ní ẹ má bà kírísítẹ́nì ṣe mọ́. Ẹ kú online. Kí lẹ̀ ń wá Facebook? Kírísítẹ́nì ló ní Facebook. Ẹ kú bẹ́ẹ̀. Ẹ kú ọ̀tọ̀ lọ́rùn ẹ̀sìn. Ọ̀tọ̀ ọ̀rọ̀ ní ìjọmọlúàbí tí ọjọ́ pawápọ̀. Mọ́tò tó ń kálukú ń rà tẹ́ni tí ò tí ì ní sunkún rẹ̀. Ṣé mùsùlùmí ló ṣe é? Àbẹ̀wò wèrè. Mọ́sẹ́nì tó ń kálukú ń rà tẹ́ni tí ò tí ì ní bẹ̀bẹ̀ pé kọ́ lóun ṣe fóun. Ṣé mùsùlùmí ló ṣe é?
ṣé mùsùlùmí ló ṣe WhatsApp kìrìsìtẹ́nì ló ní TikTok kìrìsìtẹ́nì ló ní ibẹ̀ ló kálukú tún pàrònú rẹ̀ ẹ kóra yín kú ọ̀bẹ. Umar Mubarak mo ń jẹ́ ó yí anybody yín pé ọlọ́run àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oore ṣiṣẹ́ fẹ́mi ni mo kú lẹ́gbẹ̀ẹ́ tí ọmọ fi dúkìá yẹn gẹ̀ àtúwá lè fi yẹn gẹ̀ Umar Mubarak Al-Qur'an nìkan olúwa gẹ́ ní fáàmù àbí ní mọ́tìrọ̀ bíkà fáàdìs bá ń tú àyà yẹn Qur'an ní fáàmù àbí ní mọ́tìrọ̀ bíkà fáàdìs oore tẹ́mi ọlọ́run bá ṣe fún yín ẹ fi yẹn gẹ̀ ẹ sọ kẹ́ni tó rí rí òpè kórí ò lè pé àfáà ni mi sáfáà káfíńtà mi sáfáà bíríkìlà Al-Qur'an olúwa ní fàámà bí ní mẹtìrọ bíkà fàdís ọlọ́run gẹ́gẹ́ ní ọlá tó ń bá dá wa ó ní ẹ fi yẹn gẹ̀ ẹ fi ṣe fáàrí ẹ mọ iye ọkọ̀ tí mo ti lò nú ayé ni àwọn ọkọ̀ rẹ mo lò Mr. Bus mo lò Primera mo lò Jeep Pathfinder Jeep mo lò Big Daddy mo lò Renault ọkọ̀ tí mo ti lò èyí tí mo ṣe rà ẹ lọ́sẹ̀ kẹwàá ọkọ̀ tí mo ti rà lẹ́nu 2008 tí mo ti rà káà. wá ń bínú ẹ wá wí kẹtẹkẹtẹ ẹ máa kó ti àwọn àyà ẹ kẹfẹ máa mú yẹn gbèsè wájú Ọlọ́run. ó kálukú lọ sí international passport ṣé mùsùlùmí nìkan ní bẹ́ẹ̀ kò yẹ débẹ̀ gbogbo ọ́fíìsì tí kìrìsìtẹ́nì bá wà kò yẹ lọ́ọ̀bẹ̀ rárá. bàálù tá ń wọ̀ ṣé mùsùlùmí ní ṣe tó ń kálukú ń gùn kiri kò yẹ wọ bàálù. ó yẹ ẹ máa fẹsẹ̀ rìn lọ Mẹ́kà ni ẹ má wọ mọ́tò gan ká ẹ fẹsẹ̀ rìn. Lukman Taiwo láti Libya àbúrò ní sẹ́yìn. ọ̀rọ̀ ẹ̀sìn òmùjà wà ọ̀rọ̀ ẹ̀sìn òmù wàhálà wà kí lẹ́ sọ di wàhálà sí ẹ̀sìn ọ̀ṣọ́wádọ̀ tààrà wà ẹ̀sìn fààyè ká wúlò fúnra wa lẹ̀ ẹ̀sìn fààyè ká ṣàǹfààní fúnra wa lẹ̀. torí náà gbogbo ẹ̀yin olóore ọmọ táwọn wá nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ kọ́ńtrátì mi àbúrò ní sẹ́yìn àánú ọlọ́ba ń lé bá oríire tọ́lọ̀ ti ṣe fẹ́ni kọ̀ọ̀kan ẹ̀san ló dé ayé ẹ̀ mọ́kànlá ẹ̀san ti dé ayé ẹ̀ mọ́kànlá nígbà táwọn kéwù táwọn wé kìí sa o àmú gàrí nínú òtútù o kò sẹ́ni tó yẹ kò sẹ́ni tó mọ̀ gbọ́dọ̀ ń bá sọ̀la nídìí mímọ́ táwọn kọ́ lé mọ́ lé tààrọ́kọ̀ mọ́kọ́ ẹ̀san lóde ayé ẹ̀ mọ́kànlá ẹ̀san lóde ayé ẹ̀ mọ́kànlá. Umar Mubarak máa búlọ́ọ̀kù ẹ o máa búlọ́ọ̀kù ẹ o máa búlọ́ọ̀kù ẹ o mo fọ wọ́n nìyẹn o péjì tèmi lélẹ́yìí o wọ́n náà ní adé lọ́tọ́ náà sí rẹ̀ lójú o ẹ̀san ló dé ayé ẹ̀ mọ́kànlá ẹ̀san ti dé ayé ẹ̀ mọ́kànlá nígbà tá à ń kéwù tá à ń wé kìsà tá à ń mú gàárì nínú òtútù kò sẹ́ni tó yẹ kò sẹ́ni tó mọ̀ bọ́dọ̀ ń gbọ́ ládé nídìí mímọ́ bọ́dọ̀ ń gbọ́ ládé nídìí Kùránì ẹ̀san lóde ayé ẹ̀ mọ́kànlá ẹ̀san lóde ìyá la fi kéwù nígbà mo wà nílé kí mo ṣe bíríkìlà mo ṣe jáàbù nígbà tá à ń kéwù lọ́wọ́ nígbà tá à ń ké lọ́wọ́ lèmi mọ̀ yìí pé àsáwọn abẹ́pẹ́ kan wà tí ẹ máa ń korò àfà ìbẹ́kẹ́ yìí ìbẹ́pẹ́ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni bọ́dì bá ká ìbẹ́pẹ́ yìí lọ́sàn-án tẹ́ ẹ bá bẹ́ tẹ́ ẹ bá jẹ́ wàláhì
tàláì súnmọ́ bí láìlẹ̀dí láìláìláwà yóò máa korò tá a bá dẹ̀ lọ ká lóru láti bí aago 12 wá sísàlẹ̀ 2 lóru wálẹ̀ tẹ́ ẹ bá bẹ́ tẹ́ ẹ bá jẹ yóò máa dùn gbogbo ẹ̀ lájẹ́ torí pa fẹ́ nímọ̀ gbogbo ẹ̀ lájẹ́ torí pa fẹ́ kéwú inú ara àyàtà jẹ́ dìímọ̀ nu. mi máa sáfà àná ni mo fi sọ fún pé mi sáfà bíríkìlà nígbà tá à ń kéwú lọ́wọ́ àti ṣe lébùrọ̀ bíríkìlà torí pa afẹ́ ra tíà afẹ́ jẹun nígbà tá à ń kéwú lọ́wọ́ àti ṣe jáàbù torí pa afẹ́ ra tíà afẹ́ jẹun nígbà tá à ń kéwú lọ́wọ́ àti kọ̀ńdọ́kítọ̀ torí pa afẹ́ ra tíà afẹ́ jẹun mo ti parí kéwú olórí burúkú kò tó a máa bá mi dábàá pé kí n lọ kọ́ṣẹ́ kò ní yẹ́wù tọ̀hún ó tọ̀ wá sóríire. ṣé fàájì mẹ́kẹ́wù ní mi fi fàájì kéwù àwọn tí ọjà mọ̀ nkankan inú ètò ayé ní ẹbí wa. àwa nílé kí wàá fẹsẹ̀ rí 20 men lójúmọ́ àwa igi lọ igi tààtà yá sẹ́ni jàlálì wọlé ìkìrà àná ọdẹ odò ẹja níjọ kan jẹ́ ń jòkè sí ìjáde sí wa èmi mọ pa Ibrahim ọmọ Ìjẹ̀bú òun tó ọmọ lẹ́yìn tí atájọ wà lẹ́kẹ́wò òun la ní ọmọ ẹgbẹ́dò ó ń gbé odò báyìí jẹ́ ń jòkè sí ìjáde sí ibi mọ̀ wà mo ti bẹ́ ládàá nígbà tá à ń kéwú lọ́wọ́ ẹ máa gbọ́ gbogbo ẹni tó rí ìrírí ọba ti kanlẹ̀ kó tó nàró ń bọ̀ ńlẹ̀ ìwọ tó ọba ti jìyà kó tó dépò ọ̀nà padà jẹ́ méjèèjì lè yóò tẹ́sítì ọ̀gbọ́ àwọn kẹ́kẹ́ wà tó ti kọjá tíá ni mo fi máa ń sọ pé a ti dúpẹ́ páàyè ọpẹ́ ti yọ àdúpẹ́ páàyè ọpẹ́ ti yọ níbi àbáṣẹ mímọ̀dé àdúpẹ́ páàyè ọpẹ́ ti yọ àti dúpẹ́ páàyè ọpẹ́ ti yọ àdúpẹ́ páàyè ọpẹ́ ti yọ níbi àbáṣẹ mímọ̀dé àdúpẹ́ páàyè ọpẹ́ ti yọ nídìí mímọ̀ yìí àti ń kọ́lé nídìí mímọ̀ yìí ó à ń lọ Mẹ́kà o nídìí mímọ̀ yìí à ń gùn ká o àdúpẹ́ páàyè ọpẹ́ ti yọ alhamdulilayi àdúpẹ́ páàyè ọpẹ́ ti yọ níbi àbáṣẹ mímọ̀dé àdúpẹ́ páàyè ọpẹ́ ti yọ ọpẹ́ làwọn ń dú wàláì ọpẹ́ là ń dú mo kí àbá rìsálà àyẹ surprise me àbá rìsálà ṣe live lónìí ó fi mi ṣe topic ó wá ń bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí ìbànújẹ́ àtòfò dé bá wọn kan ọkọ̀ tó náà rà fún wa ọmọ iye èèyàn jẹ́ ti fún mi lówó nọ́mbà ni èmi sábà rà mọ́ rẹ̀ jẹ́ tẹ́tí sọ pé ìlú aláàjì àwọn alágbà nọ́mbà àwọn tí ti ń sọ pé àná ọgbà nọ́mbà sọkọ̀ tí ń lọ bíi 3 kí ni pírọ́blẹ́mù yìí torí náà Ọlọ́run ní dà wọ́n láàmú Ọlọ́run ní dẹ́nu kankan wọn láàmú ẹ gbọ́ ẹ̀jẹ̀ òǹkálùkù tó ọ̀bá ní lọ rẹ́ǹtì ọmọlúwàbí ẹ̀sìn tí ń bẹ lọ́wọ́ wa tá a fẹ́ polówó rẹ̀ bẹ́yẹn bá ń sin ewúrẹ́ gẹ̀ tó o bá gbé èrì dání tó o fẹ́ fẹ́ ewúrẹ́ tó o tún mọ́rẹ́ dání ewúrẹ́ rẹ ò ní súnmọ́ bẹ́ẹ̀lẹ́ odidi èèyàn ẹ̀yin náà lẹ́bọ̀dé ẹlọ́mọ tó bá kúlẹ̀ kí òbí ẹ̀ yíò wọná áyàwó lọ sọ bẹ́ẹ̀ ibo ló wà ní àlùkò ibo ló wà ní àdìs ẹ̀ ń tú Kùránì lódì ní wákọ̀ dọ́rọ̀ búkà ńlá tábùdú ilẹ̀ ìyá
وبالوالدين إنسانا إما يبلغان عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تنهرهما وقل لهما قولا كريما Kùránì wá ní wàfídí láwùmọ́ ìjà ní àsùlì nígbà tí ẹyẹ Kùránì Olúwa ní wàfídí láwùmọ́ ìjà ní àsùlì ìyá apá rẹ méjèèjì rẹ ńlẹ̀ fáwọn òbí ẹ bẹ́ẹ̀ bá rẹ̀ ìyá apá rẹ ńlẹ̀ ṣé bí ilẹ̀ ńlẹ̀ ni ọ wà ẹ̀yin náà lẹ́tún ní tọ́ ọmọ bá tún kúnlẹ̀ kó bí ẹ̀ tọ́ ọmọ kan nàró kíni máa gbé sépè ní yọ parẹ́ ni tọ́mọ bá kúnlẹ̀ kó bí ẹ̀ ó tún ti dáràn kọ́mọ náwó sí bàbá ẹ̀ lóòrò báyìí ẹ bẹ́ sọ ìsìlámù ẹ bẹ́ sọ sí èdè ẹ̀sìn ọ̀yájú ẹ̀sìn wàhálà ẹ̀sìn jàgídíjàgẹ ìsìlámù ìdí ẹ̀sìn jàgídíjàgẹ ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà ni. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n lọ iṣẹ́ àti wà ni wọ́n fi rí sí Ọlọ́run jẹ́. Àbágbọ́n oníjà sáìlá wà bá ná káìrà ní ìmọ̀tì yìí kàmẹ́jà sámárì àánú àbádà máa ń sábà fífúnlẹ̀kì ìsítàbà dára líyẹ̀sì náà wà sálà yẹ̀jìmọ́wù àlìwá àwọn àbúwàbà. Ọlọ́àdúà kí ló dé Ànábì wa Núà alayhi salatu wa salam nígbà tọ́lọ̀ ní ọ̀nà ọkọ̀ tọ́lọ̀ ní ọ̀nà ọkọ̀ àwọn tí Núà ṣe dáadáa sí kó tó dànù bí Ọlọ́run látara àtẹríba látara àwa rẹ̀lẹ̀ látara àmọ́ pẹ́yẹ̀lé àwọn ní ejúwe irú igi tí èkọkọ̀ fún àwọn ní ejúwe Ọlọ́àdúà èèbó lẹ́kọ̀ọ́ èmi ò gbé èbó sẹ́ẹ̀rí pọ́lọ̀ ní òjò ń gbé èbó àwọn tí wọ́n á kí WhatsApp mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi tí wọ́n bá sẹ́ẹ̀dì owó sí wọn èyí tí òjò sẹ́ẹ̀dì ni pé aláàjì kọ́ máa dùn ògbé èbó ọ̀nà òdodo ògbé èbó àwọn á kà lélẹ́yìí àwọn tí wọn ò bìlífù pé mi ìgbé èbò wọn ní ẹbọ sí ẹ lọ àwọn yẹn náà nu Ọlọ́run san lẹ́san olóore torí náà jọ ẹ jẹ́ ká practice Islam gẹ́gẹ́ bí ó kọ́ tó ló ń sọ àlẹ́ Islam dínú salam ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam Kùránì gẹ́gẹ́ ó yé wa pé tẹ́ ẹ bá fẹ́ báyọ̀ sọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ pèyàn sójú ọ̀nà ẹ pé bèlè ekima wàmú ìsàtún asana oyè wo ni wọ́n fi Muhammad jẹ sallallahu alaihi wasallam Olúwa ní rẹ̀ Ànábì bashiran wa nasira busira lọ ṣáájú basiran wa nasira Ànábì sọ́wọ́ aláwọ̀ sallallahu alaihi wasallam basiran Olúwa ní rẹ̀ Ànábì àárọ̀ pé ọlọ́ fún wọn ní ròódùnú kọ́kọ́ dùn wọn nínú nísì àtiwà wa nasira kó tó wá kìlọ̀ ìdẹ́rùbà fún wọn. Alukurani tó sì ń bí Olúwa ní ìrí Ànábì wa Musa sallallahu alaihi wasallam wa ma arsalnaka illa rahmatan lil alamin ni wọ́n pè gbogbo ayé lọ́lọ́run rán Ànábì sí sallallahu alaihi wasallam ṣé wèrè ló fi jíṣẹ́ fún wọn ni sùúrù àtọpọlọ àti làákà ilé jíṣẹ́ wa ma arsalnaka illa rahmatan lil alamin Olúwa ní ìrí Ànábì arán ní ìkẹ́ àti àánú sí gbogbo ayé ṣé nígbà tá a bá wá yẹ ṣe bí Kùránì náà ni mo ní nẹ́sì wà máa ń sún bẹ́ẹ̀ ní Al-Qur'an àwọn àyà kan tọ́lọ̀ ń kọ́kọ́ sọ̀ kalẹ̀ nígbà tí ìsàgbọ̀nyé tó ìgbà àyà mi sọ̀ kalẹ̀ pé ẹ má lọ bá mọ́ ibi ni ẹ má lọ Olúwa ní ìrẹ́ Muhammad sallallahu alaihi ọmọ mi náà wa ma arsalnaka illa rahmatan lil alamin wọn dá akọ mùsùlùmí ń bẹ aláàmì lọ́nà ń pè àmín 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 Mr. Ojo mo ṣe àmín náà ẹ̀yin náà wò
Lexus 350 wọ́n ní ń bọ̀ lọ́nà fún mi yóò dé láyọ̀ èmi náà ní gùn pẹ̀lú ògo Ọlọ́run. ẹ gbọ́dọ̀ tóbi jẹ mọ́ àbá àwọn aládùúrà yìí wọ́n ní láti bí 20 ọdún lọ́lọ́run ti lo kìrìsìtẹ́nì kan báwọn ti ń kún àwọn lọ́wọ́ láti 20 years tí ń ṣe ìgbélárugẹ fún ilé ẹ̀kọ́ ẹni náà Ọlọ́run máa bá ní kún lọ́wọ́ ibo la ń lọ táàrọ̀ kọ́ ibo à ń lọ táàrọ̀ kọ́ ibo à ń lọ ẹjẹ́ àfọ̀làáfíà gbalẹ̀ Yorùbá ẹjẹ́ àfọ̀làáfíà gba Nàìjíríà kọ̀ǹsẹ́sì kẹ́kẹ́ tó júwe wàhálà fún wa ẹ̀sìn kẹ́kọ̀ọ́ pé ara wa lè mọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe máa kéré o my life is for me your life is for you tí wọ́n bá ń rò lẹ́ẹ̀mí ẹ̀ pé iná lọ́ọ́ wọ̀ lẹ́yìn sẹ́mi fi mí lẹ́nà sẹ́mi àti ẹlájọ wà bẹ́ẹ̀ ni wọ́n lọ́wọ́ bá mi bá dẹ̀ fi mí sáà nìjẹ́ náà sọ́ọ́ mú mi kú òní kí ni problem ẹ leave me alone ẹ jọ Rọ́mọkẹ́ ọmọ bíbí ìlú Ìkirè ní 2002-2003 òun àti Mr. Fẹ́mi Akẹ́jù wọ́n jọ pàdé ní Ìrẹ́pọ̀lì Fẹ́mi Akẹ́jù ń wá Rọ́mọkẹ́ ó lóun fẹ́ ṣẹ̀san dáadáa fún Rọ́mọkẹ́ torí Rọ́mọkẹ́ sí àdúrótì fún Fẹ́mi nígbà tí ó wà ní skul Mr. Fẹ́mi ní owó skul àwọn ìgbà tí ọ̀sẹ̀ ni tí ó tọ́hún Rọ́mọkẹ́ ní san ọ̀sán débi ipò òun ló tún sanwó wà nẹ́kù àwọn owó nẹ́kù Mr. Fẹ́mi ní rìsọ́ọ̀tì nẹ́kù ọ̀hún ló ń fi jẹun nílùú èbó báyìí àmọ́ ìbànújẹ́ ń dé báńkù òrí Rọ́mọkẹ́ láti ṣẹ̀san dáadáa fún un àṣẹ ìlànà sí àròrè tá à ń sọnù o mọ́dẹ̀ nígbàgbé kó Rọ́mọkẹ́ náà wà nú àánú Ọlọ́run ni torí ẹnìkan ò ní máa ṣàánú kọ́ mọ́ra àánú ló ṣe torí rẹ̀ fi dúró lójú kan náà ìwọ náà dájú lọ́jọ́ lọ́wọ́ dájú ẹ̀ ọ̀yà kan lọ́jọ́ lọ́wọ́ máa ṣe ká ẹ̀ ẹ̀gbọ́n tí Kùránì wí ni láàyè kan ní ẹni uditun udina Olúwa ní ẹ tí bá ti ní ọmọlàkejì lára òun ó ní òun náà lára ẹ tí bá fara dé ọmọlàkejì òun fara dé. ẹ jẹ́ wà ní ọmọ arántí olóore torí náà gbogbo ẹ̀yin jàmáà mọ́sálásí wa pẹ̀lú ògùn Ọlọ́run abẹ́ bẹ̀rẹ̀ blaster rẹ̀ níjọ́ Tuesday àdẹ̀tí ìlówó ńlẹ̀ mọ̀dẹ̀ láǹfààní àti sọ fún yín pé oníní dúdùn ọlọ́rẹ̀ kan wọ́n ti promise wa pẹ̀lú tiles tá a fẹ́ lò fún mọ́sálásí náà àti àbẹ̀sọ owó náà lọ bí 2 million ó ń tàn lóhun ó gbé ó ní àfi ilẹ̀ fọlọ́hun kìrìsìtẹ́nì ni ó kẹ́ẹ̀lẹ́ tó gbọ́ o mọ́sálásí wa àbẹ́sítọ́ọ̀sì tá a máa lò àti gbogbo táìsì tá a lò fúnlẹ̀lẹ̀ ẹrú Ọlọ́run kan wọ́n ìfẹ́ kí n dáko àwọn ni ẹrú Ọlọ́run kan láwọn ó gbé ẹrú Ọlọ́run kan láwọn ó gbé tí ìtàn pẹ̀lú ọgọ́rọ̀ níparí oṣù yìí ẹ̀rí tí mọ́sálásí wọ́n ti ní sílì àbẹ́sítọ̀ wọ́n ti máa ṣe kìrìsìtẹ́nì ló tọ̀ wọn ẹ̀jẹ̀ ńlá o èmi ọmọ ọlọ́pàá o kìrìsìtẹ́nì ni o alájọ́ ọ̀nà òdodo sílì yẹn ó ń tọ̀hún tí aṣọ ń tọ̀hún gan ti múra láti gbẹ́bọ́ òfun mọ́sáàsì wa tẹ́lẹ̀ alájú kọ́mọ̀dù máa gbẹ́bọ́ òfun àmọ́ nínú kádàrá Ọlọ́run omi ti wọlé ó ká wọn lára àmín àmín ọlárẹ̀wájú ọlákùlẹ́yìn yóò rí bẹ́ẹ̀ fẹ́yìn náà ó wá nígbò tí níbẹ̀ pé aláàjì gbogbo tiles àti sílì ẹ̀fílẹ̀ fọlọ́hún wọn làwọn dáhùn fún
ẹ ní màtítàn ọlá ọlọ́run mi olódùmarè mi mọ̀ yín ọmọ ń tọ́kàn lọ́rọ̀ yín ọmọ ń tẹ́ ẹ fẹ́ ọmọ tí ń wù yín ọmọ tí ń dùn yín ọmọ tí ń dùn mọ́ yín gbogbo tí ń dùn yín wọn lọ́wọ́ sọ dídùn nù gbogbo tí ń dùn mọ́ yín kò ní padà di tí ọmọ dùn yín ọlá àpọ̀lá àlùkùránì gbogbo tí wọ́n jẹ́ ìbéèrè ẹni náà going to 2 million naira gbogbo tí ọ̀nà táìsì ni 9,000 ní páálí kan èyí tí mẹ́rin máa ń bẹ́ẹ̀ ṣọ́ọ̀dẹ̀ mọ̀ pé táìsì máa ṣáṣì ò ní jẹ́ kọ́lọ̀ kan gbogbo tí jẹ́ béèrè tí ọlọ́run bá ń kó lé lọ́wọ́ ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò wàlà àwọn wàlà kù wọ́tà ilá abilà àlè ìlàsìn afẹ́ gba ìtọ́rẹ àánú lórí blasta masasi gbogbo wọn náà tí wọn náà bá fẹ́ dá sí tọ́lọ́hún àkáǹtì nọ́mbà wa rèé èmi kọ́ lọ fẹ́ fún ọlọ́run ní o wọ́n fẹ́ yá ọlọ́run lówó ni àáyá ni ọlọ́run wa fi dá tanṣọ kántébù padà. First bank account 30 38 98 08 67. Àkáǹtì yẹn nìyẹn tí wọn náà bá ní tó fẹ́ yá ọlọ́run ibi mọ́sáàsì wa kù sí ọ̀kọjá blaster bàbá blaster rẹ̀ tàṣẹ máa sọ̀rọ̀ kíkún rẹ̀ mọ́dẹ̀sọ̀ kankan fún yín ṣé ń wí àtàgbàlá Gabriel lájọ sí mọ́sáàsì ọyẹ bá ń débẹ̀ o mọ́ ọkọ̀ mọ́sáàsì ìṣọ̀kan Òkìtì mosque ìṣọ̀kan Òkìtì mosque Ọ̀ṣun state Ìkirè ìṣọ̀kan Òkìtì mosque àgbàlá Gabriel àjọ sí wọ́n là fẹ́ sábẹ̀ pa wọn àní ẹjẹ́ àlòfẹ́ àìlòfẹ́ náà ní fìyà jẹ wá lójú bí ọmọ pa wá mùsùlùmí ni o mùsùlùmí la fẹ́ kó darí wa o òní ọ̀jẹ̀ kánsẹ́lọ̀ o òní ọ̀jẹ̀ chairman o òní ọ̀jẹ̀ nẹ́rẹ́bù o kọmísánná mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ o kí ló fọ ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ ọ̀rọ̀ pọlitísà kìrìsìtẹ́nì ni o ọmọ wọn lọmọ yín gbogbo àwọn ọmọ wa ni èwo lórí ti àrò ká sọ fọlọ pé ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ kìrìsìtẹ́nì ní ọba ṣáájú tààrọ ó tú àníkọ́nà bá ní tìwájú ṣé mọ́sáàsì la ní ọmọ àbọ̀ ní àbí ṣọ́ọ̀ṣì. gbogbo mọ́sáàsì ìmáàmù ní ó ṣáájú gbogbo ṣọ́ọ̀ṣì pásítọ̀ ní ó ṣáájú tó bá di bí ìyókù ẹ jẹ́ sọ fọlọ pé ẹni tí ọba ṣáájú tí ọrùn àlọ́rùn ní kọ́nà ó tìwájú náà. ó sì fẹ́ wọ mọ́tò tó bẹ̀rẹ̀ pé ṣé kírísítánì ní àbí mùsùlùmí ni ọ̀fẹ́ ẹ̀gọ̀kadà ọyọ òbílẹ̀ pé ṣé kírísítánì ní àbí mùsùlùmí ni. gbogbo ẹ̀ tó náà bá fẹ́ dá sí tọ́lọ́run àkáǹtì nìyẹn. ó ti kù sẹ́jú díẹ̀ báyìí tá a máa parí lèyí ń fi kí sún sáàtì mi ń sáàtì wà á máa kùdírà bá ní fi kí mi máa ta kù lọ gbogbo ẹni tọ́lọ̀ bá bùkún wọn náà dá sí tọ́lọ́run o. gbogbo ẹni tọ́lọ̀ bá bùkún wọn náà dá sí tọ́lọ́run kódà 1,000 wọ̀ ọ́ bọ́lọ̀ bá ṣe fún ọ lágbára mọ́ pẹ̀lú ògùn ọlọ́run a fẹ́ bẹ̀rẹ̀ blaster lẹ́yìn ní mọ́sáàsì yẹn níjọ́ Tuesday àfi tí bíríkìlà bá disappoint wà lókù ìjọ́ Tuesday a dẹ̀ nídìí owó mò ń bọ̀.
Allah Rahman ó ti kù ìṣẹ́jú 5 pẹ̀lú ògo Ọlọ́run tá a máa round up gbogbo wọn náà tí wọn náà bá fẹ́ dá sí tọ́lọ́run àkáàtì nọ́mbà nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kún Ọlọ́run lọ́wọ́ lára wa Ọlọ́run bá ní dúró tì yín o Ọlọ́run máa ra yín láre mọ́dẹ̀dàmú sí yín o Ọlọ́run Olódùmarè bá ń bí àbùkátà yín o bá ń fi yín lọ́kàn balẹ̀ jọ yẹ yín dọjọ́ alẹ́ jọ ọ̀rọ̀ ìlọ́run dọjọ́ alẹ́ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì kẹ́ ẹ dá sí tọ́lọ́run Ọlọ́run má fi yín sílẹ̀ ẹ má ṣàbòsí o ẹ má ṣàbòsí o ẹ má ṣàbòsí àsúlímù sùlùmọ́tù yọmọlì kìyàmọ̀tì alábòsí àmọ́ lówó o alábòsí àmọ́ kọ́lé o alábòsí àmọ́ bímọ àmọ́ alábòsí láti bọ̀tán o nínú o ẹlẹ́ẹ̀kejì ẹ má wà ìmoore o bí ẹ bá ṣe dáadáa sí Saheed Òṣùpá ó ní bí ẹ bá ṣe dáadáa sí ọ tó o bá lè appreciate fojú olóore lè má fi gígùn. ó di méjì bákan náà tó sì kẹta àléékà bìtáwà kúlẹ̀ ìlàlá àtẹ̀mí àti ẹja lọ nígbẹ̀kẹ̀lé nínú Ọlọ́run ẹja lọ ní ìgbẹ̀kẹ̀lé nínú ta ni nínú Ọlọ́run bí ẹ bá nígbẹ̀kẹ̀lé nínú Ọlọ́run gbogbo ń tààrọ̀ epo léwu pátá ní ọ̀rọ̀ gbogbo ń tààrọ̀ epo kéré ní ọ̀pọ̀ gbogbo ń tààrọ̀ epo jìnnà ní òṣùnmọ́ torí pé gbogbo ohun tí ń bẹnu ayé ìkọ̀sẹ́ tí ń ṣe fún yẹn tọkọjọ́ Ọlọ́run tá a bá tó wá nígbà kan lẹ́nu ẹ̀ yóò ṣe gbogbo ẹnì kọ̀ọ̀kan wa dáadáa tọ́lọ̀ ti fẹ́ ní kọ̀ọ̀kan kò ní bàjẹ́ ọlá àpọ̀lá lùkù rẹ̀ mọ́sálásí ilé Ọlọ́run ṣé wọn náà fẹ́ dá sí i ẹ má gbàgbé tí mo pìlẹ̀ ọ̀rọ̀ Mr. Fẹ́mi Akẹ́jù wọ́n ń wá Rọ́mọkẹ́ ìjí ọmọ bíbí ìlú Ìkirè wọ́n jọ lọ sí skul Ìrè Poli ní 2002-2003 Rọ́mọkẹ́ ìdẹ̀ ṣe dáadáa sí Mr. Fẹ́mi jẹ́ kó yé mi pé bó ṣe láṣeyọrí ní skul pẹ̀lú ìwé òun Rọ́mọkẹ́ yìí ni àmọ́ láti gbà náà tí Mr. Fẹ́mi ti parí Mr. Fẹ́mi ti wà l'Amẹ́ríkà àánú Ọlọ́run dẹ̀ ti lé bá Mr. Fẹ́mi ti wá Nàìjíríà lẹ́ẹ̀mẹ́ta tọ́dẹ̀ wá lù Ìkirè láti rí Rọ́mọkẹ́ kọ́ mọ̀ rí kọ́dà béèrè fọ́tò wọn rí fọ́tò rẹ̀ torí kò tí ì sí 100 nígbà náà kèsì 100 ẹnikẹ́ni tó bá mọ Rọ́mọkẹ́ tó skul ní Ìrè Poli tó jí ọmọ Ìkirè 2002-2003 ẹ bá ní bí rẹ̀ ègbó sọ ọmọ Fẹ́mi Akẹ́jù Mr. Fẹ́mi ní Rọ́mọkẹ́ ló ṣe ìyá ló ṣe bàbá fáwọn. Wa alaikum salam bàbá Khalifa ìràwọ̀ àfà àbúrò ní sẹ́yìn ọlá àkọlẹ́ àlùkùrẹ́ àì. kọ́lọ́n fún wa ní Rọ́mọkẹ́ rí o kò sọnù o olóore rẹ̀ ní wà tó fẹ́ ṣẹjọ́ fún o Ọlọ́run gbogbo bí kíbi Ọlọ́run wọ́n fi ìwà mi rí láyé wọ́n fi ìwà mi rí ibikíbi tálànú mi bá wà wọ́n fi ìwà mi rí ibikíbi tálànú mi bá wà wọ́n fi ìwà mi ibikíbi tálànú mi bá wà wọ́n fi ìwà mi ibikíbi tálànú mi bá wà wọ́n fi ìwà mi ibikíbi tálànú mi bá wà wọ́n fi Rọ́mọkẹ́ àìbá àmọ́ tí lọ́jà bá ti bá rí Rọ́mọkẹ́ ní ó pe nọ́mbà mi 080-3382-3347 inshallah màá fi yí sè lọ́nu o ìṣẹ́jú kan ló kù àdéhùn lọ́rọ̀ tèmi kàlàs gbogbo ọtí wọn náà bá fẹ́ kúlẹ̀ Ọlọ́run lọ́wọ́ àkáàtì náà banú Ọlọ́run lè fẹ́ yá lówó Ọlọ́run sì fi ọ̀pọ̀lọpọ̀ dá padà gbogbo àwọn tí wọ́n ti stand fún títọ́jú àwọn àfáà ṣíṣe dáadáa sínú ẹ̀sìn ṣíṣe dáadáa fẹ́ni tí ò ní Ọlọ́run ò má jẹ́ ara rẹ o má jẹ́ yín náà wo oore yín lọ́wọ́ o Ọlọ́run má jẹ́ wo oore yín lọ́wọ́ o Ọlọ́run má jẹ́ wo oore yín lọ́wọ́ o Ọlọ́run insha Allah la quwwata illa billahi aliyi
aliasimi ní Kire ni wọ́n bí mi sí o bàbá tí wà pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ bàbá tí wà pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ ní Kire o ní Kire ni wọ́n bí mi sí.